nítorí Olúwa ṣeun ńlá fún wa àwa ń yọ̀. Ìjọ onítẹ̀bọmi Victory Independent Baptist Church Ìlúpéjú Bódìjà Ìbàdàn pé 30 ọdún tí wọ́n dá sílẹ̀. Hallelujah! Àkòrí àjọ̀dún tọdún yìí ni iṣẹ́ ńlá. Ẹ darapọ̀ mọ́ wa láti ṣe àjọyọ̀ 30 ọdún t'Olúwa ti ń jẹ́ olótìtọ́ sí wa. 30 ọdún wíwàásù ìyìn rere, 30 ọdún jíjẹ́ orísun ìbùkún. Ọjọ́ Sunday ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2026 ní ìsìn àjọ̀dún wáyé láago 10 òwúrọ̀. Àwọn oníwàásù ọjọ́ náà ni olùdásílẹ̀ ìjọ missionary Robert Smith àti ìyàwó wọn Rhoda Smith. Olùgbàlejò ajínrere Babátúndé E. Àjàyí. Ẹ wá ẹ jẹ́ ká jọ fẹ̀mí ìmoore hàn sí Olúwa. Jésù lolúwa. Ó jẹ́ àmì láti wà lórí ètò yìí ní àkókò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo tó ń ṣe ní àkókò yìí nínú ayé wa. Ẹ já mi bẹ́ẹ̀ lù wá ìwé Joshua orí 7. Mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi wá ní òní. Ǹjẹ́ Ákánì ni ọ́? Are you an Achan? Ǹjẹ́ Ákánì ni ọ́? Ìwé Joshua orí 7 ẹsẹ̀ 10. Ìwé Joshua orí 7 ẹsẹ̀ 10. Bíbélì wípé Olúwa sì wí fún Joshua pé dìde, èéṣe tí ìwọ fi dojú rẹ bolẹ̀ báyìí? Ísírẹ́lì ti dẹ́ṣẹ̀, wọ́n sì ti bà májẹ̀mú mi jẹ́ tí mo pa láṣẹ fún wọn. Àní wọ́n ti mú nínú ohun ìyàsọ́tọ̀ nì, wọ́n sì ti jalè, wọ́n sì ti ṣe àgàbàgebè pẹ̀lú, àní wọ́n sì ti fi sínú ẹrù wọn. Ẹsẹ̀ 12 wípé nítorí náà ni àwọn ọmọ Ísírẹ́lì kò ṣe lè dúró níwájú àwọn ọ̀tá wọn, wọ́n sì pẹ̀yìndà níwájú àwọn ọ̀tá wọn, nítorí wọ́n ti di ẹni ìfibú. Èmi kì yóò wà pẹ̀lú yín mọ́, bí kò ṣe pé ẹ̀yin bá pa ohun ìyàsọ́tọ̀ run kúrò láàrin yín. Ẹ ṣé Ọlọ́run bàbá wa fún àǹfààní yìí. Olúwa ẹ ṣé fún àkókò yìí. Olúwa ẹ jọ̀ọ́ ẹ lu ọ̀rọ̀ yín láyé wa. Ẹ jẹ́ kó ní ipa rere lọ́kàn wa. Ẹ jọ̀ọ́ ẹni tó bá ń gbégbé ayé Ákánì, ẹ jẹ́ ká lè ronú pìwàdà kí wàhálà tó dé. Ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Mo fẹ́ pe àkíyèsí wa sí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa. Mo fẹ́ pe àkíyèsí wa sí ọ̀rọ̀ ìdílé rẹ. Mo fẹ́ pe àkíyèsí rẹ sí ọ̀rọ̀ ìjọ Ọlọ́run tó ń lọ. Mo fẹ́ pe àkíyèsí yín ẹ jọ̀ọ́ sí ọ̀rọ̀ iṣẹ́ tó ń ṣe. Mo fẹ́ pe àkíyèsí rẹ sí wàhálà àti làálàá tó ń là kọjá. Ṣé kìí ṣe pé ìwọ ni Ákánì? Ṣé kìí ṣe pé ìwọ ló ń kó bá orílẹ̀-èdè yìí? Ṣé kìí ṣe pé ìwọ ló ń kó bá àdúgbò ibi tó wà? Ṣé kìí ṣe pé ìwọ ló ń kó bá ìjọ Ọlọ́run tó ń lọ? Ṣé kìí ṣe pé ìwọ ló ń kó bá ìdílé rẹ? Ṣé kìí ṣe pé ìwọ ló ń kó bá ara rẹ? Ṣé kìí ṣe pé ìwọ ló kó wàhálà bá àwọn ọmọ rẹ? Ṣé kìí ṣe pé ìwọ ló kó wàhálà bọ́kọ rẹ? Mo ń béèrè kan lọ́wọ́ rẹ sẹ́, ẹ̀yin olùgbọ́ mi, ṣé Ákánì ni ọ́? Ta ni Ákánì? Bíbélì wípé Ísírẹ́lì, Ọlọ́run ti mú wọn, wọ́n ti bẹ̀rẹ̀ sí wọ ilẹ̀ ìlérí wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n ti la Jọ́dánì kọjá. Wọ́n wá kan ìlú kan tá à ń pè ní Jẹ́ríkò. Ìlú tá à ń pè ní Jẹ́ríkò yìí, ó jẹ́ ìlú olódi ńlá tí ó ṣòro, odi tó ṣòro láti wó pátápátá ni. Ǹjẹ́ mọ̀ pé Ọlọ́run sì kọ fún Ísírẹ́lì ní ìlànà bí wọ́n ó ṣe wó odi Jẹ́ríkò pẹ̀lú àṣẹ kan tí wọ́n gbọ́dọ̀ pamọ́ tọkàntọkàn.
ìlànà tọ́lọ́run fún wọn náà ni pé ẹ rìn yí odi Jẹ́ríkò ká lẹ́ẹ̀kan lóòjọ́ fún ọjọ́ 6. Ní ọjọ́ keje ẹ rìn yí odi Jẹ́ríkò ká lẹ́ẹ̀méje, kẹ́ wá pariwo. Èmi ò mọ̀ bóyá hallelujah ni, ṣùgbọ́n n ò rò pa hallelujah ni wọ́n pa. Wọ́n kàn pariwo náà ni. Torí mo mọ̀ pé ẹ ti kọrin, ẹ sì ti gbọ́ pé hallelujah ló wó di Jẹ́ríkò. Kò sínú Bíbélì bẹ́ẹ̀. Àṣẹ Ọlọ́run ni pé tí wọ́n bá ti fọn fèrè kí gbogbo ènìyàn kan pariwo. Nígbà tí wọ́n sì pariwo, èmi ò mọ̀ pariwo a máa wó di. Tí ó fẹ̀ tó ní, odi tí kò ṣe borí ni. Ǹjẹ́ ẹ mọ̀ pé Bíbélì wí pé wọ́n pariwo, odi Jẹ́ríkò sì wó. Nígbà tí Ísírẹ́lì tẹ̀lé ìlànà yẹn bó ṣe yẹ kí wọ́n tẹ̀lé, ohun àkọ́kọ́ ni pé Ọlọ́run wà láàrin wọn. Ohun ẹ̀kejì ni pé wọ́n rí ìṣẹ́gun tó lágbára. Ṣùgbọ́n Ọlọ́run wá tún pàṣẹ kan sí fún wọn. Àṣẹ eléyìí ló le díẹ̀. Òun náà ni pé gbogbo ìkógun tí wọ́n bá mú ní Jẹ́ríkò, ohun ìyàsọ́tọ̀ ni fún Ọlọ́run. Wọn kò gbọ́dọ̀, ẹ gbọ́ mi dáadáa, wọn kò gbọ́dọ̀ fọwọ́ kàn. Wọn ò gbọ́dọ̀ mú kankan fún ara wọn. Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tí kò tẹ́ àwọn kan lọ́rùn bíi Ákánì. Ó ní mo ṣe ń béèrè pé ṣé wọ́n kọ́ ló ń dá wàhálà alẹ́ lórílẹ̀‐èdè yìí? Ó ní mo ṣe ń béèrè pé ṣé wọ́n kọ́ ló ń dá wàhálà alẹ́ nínú ìdílé rẹ̀? Ṣé wọ́n kọ́ ló ń dá wàhálà alẹ́ níjọ Ọlọ́run? Ṣé kìí ṣe pé ìbínú Ọlọ́run lẹ́ ń là kọjá tẹ́ ń kà sógun èṣù? Ṣé kìí ṣe pé ìdájọ́ Ọlọ́run lẹ́ ń là kọjá tẹ́ ń sọ pé ogun ìdílé ni? Ṣé kìí ṣe pé ọwọ́ Ọlọ́run ló wúwo sí yín tẹ́ ń sọ pé ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe ni? Bíbélì wa sọ fún wa nínú ìwé Jóṣúà orí 7 ẹsẹ̀ 1, ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì dẹ́ṣẹ̀ kan. Ẹ máa gbọ́, èèyàn mélòó ló mú nǹkan? Ẹnìkan. Èèyàn mélòó la kẹ̀ṣẹ̀ sí lọ́rùn? Gbogbo orílẹ̀-èdè. Mo ń bèèrè lọ́wọ́ rẹ o, ṣé ò kìí ṣe Ákánì? Ọlọ́run ò sọ pé ṣùgbọ́n Ákánì nìkan dẹ́ṣẹ̀. Bíbélì wí pé, mo tún tún kà, ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì. Ṣé ẹ rí? Ìtẹ́yìn olórí orílẹ̀-èdè wa bá ń ṣe, ẹ̀yin olórí wa lórílẹ̀-èdè yìí, tẹ́ ẹ bá ń ṣe, gbogbo wa la ṣe lójú Ọlọ́run. Ìtẹ́yìn ọmọlẹ́yìn bá ń ṣe tí ò dáa, gbogbo wa la ṣe lójú Ọlọ́run. Ìtí wo olùṣọ́ àgùntàn ìjọba ń ṣe tí ò dáa, gbogbo ìjọ ló ṣe lójú Ọlọ́run. Ìtí ìwọ ọmọlẹ́yìn nínú ìjọ, ọ̀gá akọrin, ọmọ akọrin, aṣọ́nà bá ń ṣe tí ò dáa, gbogbo wa la ṣe lójú Ọlọ́run. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kan. Ṣé àwọn ọmọ Élì nìkan ló kú? Ṣé ẹ ṣàkíyèsí ni pé àti bàbá àtàwọn àti ìyàwó ọmọ, ṣùgbọ́n àwọn ọmọ Élì ló gbé àpótí ẹ̀rí dání. Kì í kàn ṣe pé bàbá wọn nìkan kú, ìyàwó ọmọ kú nìkan, àwọn Ísírẹ́lì gan ṣubú níwájú Fílístínì. Mo tún ń bi ọ́ lẹ́ẹ̀kan sí i, ṣé ò kìí ṣe Ákánì? Nígbà tí Ọlọ́run wo ẹ̀ṣẹ̀ yẹn, Bíbélì wí pé ṣùgbọ́n Ísírẹ́lì ti dẹ́ṣẹ̀ kan nítorí ìyàsọ́tọ̀. Ohun tí Ọlọ́run yà sọ́tọ̀ fún ara rẹ̀ pé tèmi ni gbogbo ohun tó wà ń bẹ̀. Ẹ̀kọ́ Jẹ́ríkò nìkan lọ́lọ́run fẹ́ mú nǹkan bẹ̀ o. Gbogbo bí yòókù tí wọ́n ní o. Ọlọ́run nìkan ni ó wà gba gbogbo nǹkan yìí.
náà wo ẹsẹ̀ ìkọkàndínlógún mo padà lọ lẹ́sẹ̀ kìíní yẹn o. ẹ̀yin náà ẹsẹ̀ kọkànlélógún ló dá nítorí mo rí ẹ̀wù bábélì kan dáradára nínú ìkógun àti igba ṣẹ́kẹ́lì fàdákà àti dìndín wúrà kan olóṣùwọ̀n 50 ṣẹ́kẹ́lì. mo ṣojú kòkòrò wọn mo sì mú wọn ṣáà wò ó a fi wọ́n pamọ́ ní ilẹ̀ láàrin àgọ́ mi àti fàdákà náà lábẹ́ rẹ̀. kò mú ju nǹkan mẹ́ta lọ o: aṣọ bábílónì, fàdákà àtòdìdí wúrà. ṣebí lójú wa nǹkan kékeré ló mú ládùúgbò nǹkan tí wọ́n kó ní kinní ọlọ́wà lè wò yín máa gbọ́ ìwọ ló mọ̀ tó kéré. bàbá ojú yín ló ti kéré èyí tó mú. èyí tó mú yẹn ẹ mọ̀ gbọ́ ẹ̀ṣẹ̀ ara ohun gangan fúnra rẹ̀ dẹ́ṣẹ̀. ẹ mọ̀ gbọ́ ìdílé rẹ̀ ti dẹ́ṣẹ̀ báwọn. ẹ mọ̀ gbọ́ ìran bàbá rẹ̀ ti ṣe kí ni o wọ́n ti dẹ́ṣẹ̀ báwọn. ǹjẹ́ ẹ mọ̀ gbọ́ orílẹ̀-èdè Israẹli ṣe kí ni o wọ́n ti dẹ́ṣẹ̀ báwọn. nígbà tí wọ́n lọ sí Áì ìlú kékeré tó yẹ kí wọ́n kàn parun dànù lọ́wọ́ kan kéèyàn bíi 10 àtàbọ̀ lọ bá gbogbo wọn jà kí wọ́n borí wọn. ṣé kí n má parọ́ fún yín? Áì ló borí. Áì ló borí. ó borí wọn tí bíbélì wípé Israẹli sá níwájú wọn. ẹ pa àṣẹṣẹ kínní yẹn. nítorí tí Akani ọmọ Kami ọmọ Zabdi ọmọ Sera ẹ̀yà Juda mú nínú ohun ìyàsọ́tọ̀ ìbínú Olúwa sì ru sí àwọn ọmọ Israẹli. ẹgbọ́n ṣé bíbélì sọ pé ìbínú Olúwa ru sákánì nìkan? mo ń béèrè náà rẹ̀ ṣé wọ̀ lákánì? ṣé wọ̀ lákánì? nígbà tó Ọlọ́run bínú èèyàn mélòó ló bínú sí? ohun ìyàsọ́tọ̀ Ọlọ́run ẹ̀yin ká wà tẹ́ mọ́ náà dàmọ́ bàá jẹ òun kó bá ìdílé rẹ̀ bíbélì májẹ̀mú láíláí ní ìdámẹ́wàá kí wọ́n tó ṣòfin Mósè ìdámẹ́wàá ti wà. nígbà òfin Mósè ìdámẹ́wàá tún wà. lẹ́yìn òfin Mósè ní májẹ̀mú tuntun nínú ìwé Mátíù orí 23 ẹsẹ̀ 23 Jésù tún sọ̀rọ̀ nípa ìdámẹ́wàá. níbẹ̀ ló ti sọ pé ẹ gbọ́dọ̀ yọ kankan lẹ̀. àwọn nǹkan tó wúwo tí òfin ẹ gbọ́dọ̀ ṣe. àwọn nǹkan kéékèèké ìdámẹ́wàá kúmì àti mínì ẹ tún gbọ́dọ̀ ṣe kíni o ẹ tún gbọ́dọ̀ ṣe san. tí Jésù bá fìdí ẹ̀ múlẹ̀ pé ìdámẹ́wàá sísan dáa ìlẹ́ o ẹlẹ́kọ̀ọ́ jìnlẹ̀ bíbélì máa kọ́ àwọn ọmọ ìjọ rẹ pé kí wọ́n máa mú ohun ìyàsọ́tọ̀. káwá wò ó ọgbọ́n ló sì ń dá. toró tí ń sọ fún wọn pé kí wọ́n mú iye báyìí wá ó fẹ́ sọ̀rọ̀ àṣẹ sáyé wọn. dípò kó kọ́ wọn bí a ó ṣe bá jẹnirú wí nítorí wọn. dípò kó kọ́ wọn bọ́lọ́run yóò ṣe ṣí fèrèsé ọ̀run sílẹ̀ fún wọn. òun kọ́ wọn wípé kò nílò Ọlọ́run ní bá jẹnirú wí ẹ̀yẹn ṣáà ti fẹ́ mi lówó ná. abájọ tó fi jẹ́ pé wo oníwàásù ló ń ṣe dáadáa àwọn ọmọ ìjọ rẹ̀ ìyà ń jẹ wọ́n. ń bò jẹ́ pé kóòdì ló ń kọ́ wọn. ohun tó ń ṣe tọlọ́run ni wọ́n máa ń fọwọ́ bà. ọmọ ọlọ́mọ tí wọ́n sọ fún ọ pé ó jáfáfá ìbá ti bá sọ ní ìsinmi ní pẹ́ mú balẹ̀ ó sì lọ tán jẹ ó tán lọ́nà àgbèrè ó jìyẹ ìní parọ́ fún ọ. ó ti mọ̀ pọ́kàn rẹ̀ pípé kìkì ìṣọ̀kan tó le ó wá lọ tán jẹ. gbọ́ mi mo tuntun sọ fún ọ ó jìyẹ mi ì fi ọ́ ṣépè. ó ní mo fi ń béèrè pé ṣé ìwọ kọ́ láká ní ìdílé yín ẹ̀yin alàgbà tẹ́ ń wá àwọn ọ̀dọ́mọbìnrin tán mọ́mì tí wọn ò tẹ́yìn lọ́rùn nù lé mọ́ tẹ́ wá lọ ń fi ìmọ̀ sanwó iléèwé rẹ̀ ṣòro gbà tèmi ń bò ti mọ̀ pé kò lò lọ.
mo tún sọ fún ọ òun jìyẹ o sì mọ̀ pé bàbá àti ìyá rẹ̀ ò lè sanwó iléèwé rẹ̀ iléèwé wọn wọ́n gbọ́ mi kó o tún mi gbọ́ òun jìyẹ torí pa Ákánì ni o Ákánì ó mú ohun ìyàsọ́tọ̀ mẹ́ta péré Ọlọ́run ló mọ iye nǹkan tí Ísírẹ́lì kó ní Jẹ́ríkò ṣùgbọ́n Ọlọ́run kò fojú fò dáa wọ́n mo fẹ́ kẹ́ ṣàkíyèsí nǹkan kan sí i pé kò sí ń tẹ́ ẹ fi pamọ́ tọ́lọ́run ò rí lójú Ákánì kò sẹ́ni tó rí òun torí Jóṣúà ìránṣẹ́ Ọlọ́run kò rí ọ̀pọ̀lọpọ̀ yín ibi tí pásítọ̀ bá ti lè rí yín ẹ̀ ní lọ ọbẹ̀ ibi tí mọ́mì ṣọ́ọ̀ṣì ti lè rí yín ẹ̀ ní lọ ọbẹ̀ ibi tọ́gà akọrin ti lè rí yín ẹ̀ ní lọ ọbẹ̀ ṣùgbọ́n ẹ ti mọ ibi tẹ́ ń lọ ibi tí ìyàwó rẹ máa ń rìn sí ò ní gbàbẹ̀ kó o lè rìnrìn ìyà tó fẹ́ rìn ibi táwọn ọmọ rẹ ó ti rí ọ ò fẹ́ káwọn ọmọ rẹ rí ọ kó o yàn lé o bọ́ba yóò rí ọ mo lọ ìhòlẹ̀ tọ̀run wù ọ́ wọ́n lọ́mọkùnrin yẹn pé ọmọbìnrin kan pé wá tí a máa bára wa lò pọ̀ ká tó ṣègbéyàwó ṣé bá a ti nífẹ̀ẹ́ ara wa tí a máa bára wa lò pọ̀ wọ́n lọ́mọbìnrin yẹn ní mú mi lọ ibi tọ́lọ́run ò ti ní rí mi ẹ gbọ́ bẹ́ẹ̀ paná nù yàrá ibi tẹ́ ẹ wà kedere ni lójú Ọlọ́run bó lọ lé ìtura tó tóbi jù tí wọn ò ti ní rí ọ tó daṣọ bojú wọbẹ̀ wò ó ìwọ tó daṣọ bojú àti ìwọ tó dé fìlà kan má bàa rojú ẹ gangan má jẹ́ kí n parọ́ tàn jẹ bọ́ba yìí ò rí ọ tọ̀run wù ọ́ ìwọ tó fẹ́ lọ ṣiṣẹ́ ìránṣẹ́ lu bòmíì tó ti sọ fọ́mọ kankan pàdé mi lù báyìí wo àwọn aráalé ò rí ọ lóòótọ́ ọmọbìnrin yẹn kàn ra wọlé dé lọ́wọ́ alẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ bọ́ba yìí ò rí ọ tọ̀run wù ọ́ kò sí tó o lè ṣe tó pamọ́ lójú Ọlọ́run ẹ máa gbọ́ kìí ṣe pé lẹ́yìn ọjọ́ díẹ̀ nígbà tá Ákánì ṣe lọ́lọ́run tó mọ̀ ojú ẹsẹ̀ Ákánì ṣe ń mú lọ́lọ́run ṣe rí ọ̀rẹ́ mi mọ̀mọ̀ ṣojú kòkòrò ṣe rí nǹkan tó wà ń bẹ̀ nìyẹn Ákánì jẹ́wọ́ pò ń ṣojú kòkòrò ó yẹ kí n parọ́ fún ọ ní táwọn aláìgbàgbọ́ lè ṣe tí wọ́n lè bọ́ ń bẹ̀ tí wọ́n ṣe tí nǹkan kan ò ní ṣe wọ́n ìwọ ọmọ Ọlọ́run sórí tó bá dánwò lẹ́ẹ̀kan nǹkan lè ṣe ọ́. lọ ṣàkíyèsí o àwọn nǹkan tálágbàgbọ́ ń ṣe níbi iṣẹ́ rẹ tí ò bú wọn lọ́wọ́ ìjọ́ tí wọ́n bá ti bá wọn ṣe wò lẹ́ẹ̀kan yóò bù wọ́n lọ́wọ́. ọ̀rẹ́ mi ṣé kí n gbọ́ níyànjú má ṣojú kòkòrò. ṣé wá rí Bíbélì sọ pé wọ́n ṣe àgàbàgebè àmì pé àwọn kọ̀ọ̀kan mọ̀ pé Ákánì mú nǹkan nù àwọn náà wà máa retí pé tákánì bá ti lè múlè tó jẹ lọ èmi lọ́kàn èmi náà mú tèmi ẹnìkan kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ torí pé ẹnìkan ṣe tí ò dáa ẹ̀gbọ́n kan Bíbélì sọ ni ẹni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò ní ṣe rere. mo fẹ́ pè ọ́ níjà yé máa díbọ́n bíi pé gbogbo nǹkan lọ dáadáa nígbà tí iná gidi ń jó ọ lábẹ́ aṣọ. yé máa díbọ́n bíi pé nǹkan lọ dáadáa lórílẹ̀‐èdè yìí nígbà tí iná gidi ń jó wa lábẹ́ aṣọ.
mo wo ilẹ̀ kan táwọn màmá mi tó bí mi rà ní ọdún kan, 50 náírà wọ́n rà á. Ó sì ná wọn ní ọ̀pọ̀lọpọ̀ oṣù kí wọ́n tó sanwó ẹ̀ tán, wọ́n ń san díẹ̀díẹ̀ ni. Ìwọ tó dipò òṣèlú mú, ó mọ iye tó ti rà pamọ́. Àwọn kan tán ní kó fáwọn èèyàn, mélòó ló ń kó jíṣẹ́ ń bẹ̀? Ọ̀rẹ́ mi kan tó ti sùn nínú Olúwa ní ìsìn, ó sọ̀rọ̀ kan tó ká mi lára fún mi. Ó lóun lọ ṣiṣẹ́ nínú ilé ẹnìkan ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ó ní òun sì bá Vespa 15 nínú ọgbà ilé yẹn nísàlẹ̀. Ọ̀kadà Vespa táwọn èèyàn ò gùn mọ́. Ó ní gbogbo nǹkan ló ní, nǹkan fi ń borí, nǹkan máa ń wọ̀ tójò bá ń rọ̀, bàtà tí wọ́n máa ń wọ̀ sẹ́sẹ̀ téèyàn bá gun Vespa. Ó ní gbogbo ẹ̀ ló ní tuntun gbogbo ẹ̀, ṣùgbọ́n wọ́n ti ju mọ́lé. Nígbò jẹ́ pé aká nìkan wọ́n kó fún. Olè kan wọ́n kó fún. Ní tí wọ́n ń kó fún ọ, ìwọ tó lóun ran àwọn opó lọ́wọ́, ní tí wọ́n ń kó fún ọ, tí ò kó fáwọn opó tán ni ó kó fún. Tí ò tiẹ̀ máa jẹ́wọ́ fún àwọn opó ọ̀hún pé owó yìí o kì í ṣe owó ilé bàbá rẹ, àwọn èèyàn náà kó jọ. Ló wà máa ṣe báyìí, ó máa wá méfì. Orí ọ̀fẹ́ lórí yìí. Mọ̀ yà Ákánì. Nǹkan 3 ló ṣe. Ó dá wàhálà alẹ́ sórílẹ̀-èdè lọ́rùn. Ó dá ìṣẹ́gun tó yẹ kó lera wọn dúró. Ó dá ìtẹ̀síwájú tó ní tí wọ́n dá dúró. Torí pé tẹ́ ẹ bá ka ẹsẹ̀ tí mo kọ́kọ́ kà, ẹsẹ̀ 9 tí mo kọ́kọ́ kà yẹn, níṣe lọ́lọ́run pé ẹsẹ̀ 10 tí mo kọ́kọ́ pé kí ló dé tí ìwọ Jóṣúà wá dojú bolẹ̀? Ó dá tìjú lẹ̀ odidi orílẹ̀-èdè. Ṣùgbọ́n tó ga jù tó Ákánì dálẹ̀ ni pé ó fa ìparun fún ìdílé rẹ̀ àti orílẹ̀-èdè rẹ̀. Ṣé pé nǹkan burúkú nìkan mú èèyàn kọlu Ọlọ́run? Ákánì mú àwọn èèyàn kọlu Ọlọ́run. Ṣákánì ni ọ. Ẹ jẹ́ lọ ronúpìwàdà. Ìpèníjà mi tètè lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Má jẹ́wọ́ fún yẹn o, lọ jẹ́wọ́ fún Ọlọ́run. Olúwa, mo ti ṣẹ̀. Èyí tó bá ṣe é dá padà, tó bá sì wà lọ́wọ́ rẹ, lọ dá padà. Káyè rẹ bọ́ lọ́wọ́ dídá ìṣẹ́gun dúró, dídá ìtẹ̀síwájú dúró, dídá wàhálà alẹ́ sáyé àwọn èèyàn, mímú àwọn èèyàn kọlu Ọlọ́run. Àlàáfíà Ọlọ́run yóò sì máa bá yín gbé. Ó dàbọ̀. Oh